tukú dédé àsìkò yìí ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àlàǹfààní àti mọ̀ jàyìn sí àtìmọ̀ gbẹ̀yìn débẹ̀ àti mọ̀ fìtòyìn létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri yálà lábẹ́lẹ̀ òṣèlú ìròyìn amúlòdùn tàbí lábẹ́lẹ̀ eré ìdárayá ṣàgbélé yúnàna làbáyọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW bí arákùnrin kan mọ̀nímọ̀ ní ṣe jáde wá báyọ̀ nínú fọ́nrán kan tó gbajúpọ̀ ayélujára TikTok kan ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún pé Alhaji Musiliu Ayinde MC Oluomo ó ní orin náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ di ìgbìmọ̀ yín lọ́wọ́ yìí ó ní orin náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wọn ó ní ẹ jọ̀wọ́ ẹ má yíwà padà ó ní ohun gbogbo tí ẹ̀ ń ṣe náà níbẹ̀ kẹsẹ̀ máa ṣe lọ nítorí ó ṣe lálàyé nínú fọ́nrán ọ̀hún gbogbo orin rere tí MC Oluomo ṣe bẹ́ẹ̀ tó ti gbé ṣe nínú ìgbésí ayé Taloskibo àti Koko Zaria bákan náà ó mẹ́nuba irú ìbáṣepọ̀ tó wà láàrin MC Oluomo àti Tafasego tẹ́lẹ̀ rí kó tó di wípé Koko Zaria ṣe bẹ́ẹ̀ ó wá da àárín àwọn méjèèjì ró ẹgbẹ́ báwo lọ́rọ̀ náà ṣe rí sí ṣe ó lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn onímọ̀ ọ̀rọ̀ nínú fọ́nrán ọ̀hún ẹ bá mi mú nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kẹjẹ kájọ fọ́nrán ọ̀hún kájú àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàárọ̀ ẹ jọ kí lẹ fẹ́ bọ́mọ Nàìjíríà sọ. ẹ káàárọ̀ orúkọ mi ni Akeem Adémíwá mọ̀nìmọ́nì mo kí pẹ́sidẹ̀ntì wa pẹ́sidẹ̀ntì Tinubu mo dẹ̀ kí gómìnà Lagos State Sanwó-Olú mo dẹ̀ gómìnà wa Dàpọ̀ Abíọ́dún mo dẹ̀ kí ọ̀gá mi lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá mọ́jọ ọkọ̀ mímú náà lálẹ́ ìkíní ṣòro ti jalè lórí ọ̀rọ̀ gbogbo wàhálà rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ṣòdì. nọ́mbà 1 Musiliu ọmọ Akínsọ́yà ó fún àwọn èèyàn lóúnjẹ ni wọ́n dẹ̀ fìdí ṣú ẹ má ìwà padà mo fi ọlọ́ọ̀bà àdèmí lè fi àná bí mo mọ̀ bẹ̀ fún ẹ̀ṣẹ̀ ni kó máa ṣe. nọ́mbà 1 lórí ọ̀rọ̀ Talo ni mo fẹ́ sọ Talo níjọ́ kìíní àná tí kẹ́ẹ̀sì ṣòkú yẹ tó lọ mọ́ ní kí wá kí n lé kò tó gbogbo àjọ ṣe kékeré lábẹ́òkúta nígbà tó wà lábẹ́òkúta ni bẹ́ẹ̀ mọ́ ni mo ní mo sábò mo ní mi ò sá mi ò lè ráyè ìgbà yìí ó dẹ̀ ní pé ọ̀gá mi ti fún mi lóúnjẹ ẹ̀jẹ̀ nǹkan ló máa pa fún mi ó ní ẹ̀yìn òní kó má wépo mo dẹ̀ wépo ìjọ yẹn ó dùn mí ló fún mi tó dáa ìgbà tí máa kó bẹ́ẹ̀ mo kó bẹ́ẹ̀ láago kan òru wọ́tá ló gbé mi láti bẹ̀dẹ̀ Ṣàngó wípé kí n má lọ láì mo ní jẹ́ kí n má lọ Abẹ́òkúta ó dẹ̀ ní ọ̀rọ̀ tá a jọ sọ tó ní Olúọmọ ṣe dáadáa pẹ̀lú ẹ inú mi dẹ̀ dùn mo tún ṣàdúrà fún Olúọmọ ń jọ yẹn kí wàá ló dé kí Olúọmọ ṣe fún ẹ ń jọ kìíní ànàkẹ́ lẹ́yìn tí àìpẹ́ yìí ló ń ṣe ní kó tó ṣòkú yẹ tí gbogbo wa wá nánà kọ́ fún ẹ 500,000 tó wá sọ fún Olúọmọ fún ẹ níṣẹ́ lónírò òwà ní state expo mo wà ń bẹ́ẹ̀ jọ yẹn lọ́hùn tó dẹ̀ wà ní state expo ó bá fẹ́ ṣe tẹ̀sítò tán ẹni tó fún ẹ lóúnjẹ ni wà á bẹ lóru bẹ́ẹ̀ máa bẹ lóru fẹ́ kó lọ bẹ́ẹ̀ ìwọ Zaria mo dúpẹ́ lọ́wọ́ ẹ o fẹ́ kó jẹ́ ìwọ ṣáà o tó o bá rántí jọ́ kìíní àná lábẹ́òkúta níjọ́ kìíní àná lábẹ́òkúta kàdó kọ́ lọ́mọ oríjì kàdó kò fẹ́ràn láti gbọ́ yíwọ̀ Olúọmọ ló sọ lórí àìfà ìbọ̀lẹ̀ pọ̀ mọ́ pé kàn fi ẹ lẹ̀ ó sọ ọmọ Òṣòdì náà ọmọ Ìlọrin ní kílódé fẹ́ dòṣòdì sí ó sọ ọmọ Òṣòdì ọmọ Ìlọrin ní ẹ kílódé fẹ́ dòṣòdì rí wáyé farabalẹ̀ tó bá rí pé sọ̀tù kébékébé ní ẹ wàá gbó lórí kébékébé ẹ ò ní máa dání wọn rú. state chairman Lagos State wọn àti Olúọmọ wọn close báyìí wọ́n ló kó sí wọn láàrin òṣèlú tó máa rìn irun Ṣẹ́gun àti Olúọmọ ìtorí Ṣẹ́gun níjọ́ kìíní àná tí mo wá lọ kó Olúọmọ lọ́fíìsì olókọ́ níta lélẹ̀ Olúọmọ náà àjọṣe kékeré nìyẹn omi gan ni mo ní mọ̀ nìyẹn ìgbẹ́ mo mọ Ṣẹ́gun ó dẹ̀ gba nọ́mbà mi ó ní ó fún mi ṣẹlẹ̀ kó nílò mo nílò ọ̀gá mi yẹ̀rọ náà ó dẹ̀ nìdí ó gbé mú yẹ̀rọ gbà bàbá tó ṣú ọ ni bàbá láàánú mi nǹkan òun mo lọ́gá mi yẹ̀ ló ń fún mi lóúnjẹ kọ́ ló má pa fún mi a lè sọ ọjọ́ ẹ̀ mo mọ Ṣẹ́gun mi rírí Olúọmọ ló jẹ́ kí n mọ̀ ọjọ́ tàjókù yá ó ṣe ṣe rí Zaria yẹn ẹ bá sọ̀rọ̀ kó rántí ìjọ kìíní àná ìbá ti kú o lábẹ́òkúta onípatí kan ó máa yé ebi mi sọ yìí tí ó bá sí ọ̀gá yẹ̀rù tó lé ọmọ pé mo gbé fún yẹ̀rù ọlọ́fà mọ́jọ ọkọ mímú ná ọ̀gá wa kó ní pẹ́ẹ́fù wa kó ní bójú sí fún ọmọ ní gbogbo tó dáadáa máa bọ́ sí dáadáa ọ̀gá yẹn ló gbé ẹ lọ sọ́ọ̀sì tù jọjọ yẹn gbàtọ̀ ọlọ́gá yẹn náà tó fi ẹ lẹ
wọ́n dẹ̀ tíìtì ẹ wọ́n ṣe é dáadáa olú ọmọ ẹ ló tún wá òòrùn tí ìṣẹ̀lẹ̀ ìdìbò pilẹ̀ wọ́n tí kò ṣe dáàrin wọn tọ́nà ní ẹ̀nà ojọ́dọ̀ wọn wọ́n dẹ̀ sọ ẹ́ dé èèyàn ẹni sọ ẹ́ dé èèyàn ẹni bá fún yàn lóúnjẹ yàn ń gbèjẹ rántí o ọjọ́ kan ló sọ bẹ́ẹ̀ lọ lẹ́yìn yẹn mo á dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ṣe ẹ̀yin olú ọmọ nation pátápátá Bush pẹ̀lú Big London gbogbo ẹni tó kù tí lè dárúkọ ẹ má bínú ẹ̀jọ́ tó lọ lọ́yìn olú ọmọ nation ẹ má bínú we are one. bá a ṣe ṣe olúbẹ́ẹ́sẹ̀ olú ọmọ nation ní Èkó olú ọmọ nation pọ̀ lábẹ́òkúta ọbẹ̀ láti Bàfò dé Mòwe láti Mòwe lábẹ́òkúta olú ọmọ nation wọ́n tún wá gbé láti Àgbàdo wọ Abẹ́òkúta ni o olú ọmọ lónìí gbogbo Ẹ̀gbá o mo lè dúpẹ́ lọ́wọ́ Akilẹ̀ ó kú àdúró ti ọmọ ìyá ẹ̀ kó nípa ẹ̀ fún mi Akilẹ̀ gbogbo tó bá dá olé á máa bọ́ sí dáadáa ó kú àdúró tì ọmọ ìyá gidi ló jẹ́ ní agbára Ọlọ́run ọba gbogbo tó dá olé á máa bọ́ sí dáadáa mo rántí ọ̀rọ̀ ọjọ́ kan tí wọ́n ta ló sọ fún mi lórí Akilẹ̀ o Akilẹ̀ náà dúró olú Akilẹ̀ ò gbà fún o ní àwọn players èmi á ní kí ló ń jẹ́ players ó ní mi ìlú mọ́ ó mọ̀ pé olú ọmọ mo dúpẹ́ lọ́wọ́ ẹ tó tàkìlẹ̀ lẹ́ o ìtọ́ ẹ léyìí. ẹ káàbọ̀ padà ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́sìn bẹ́ẹ̀ lẹ́tì gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ó jẹ́ kó di mímọ̀ nínú fọ́nrán ọ̀hún wípé gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kóra wọn jọpọ̀ tí wọ́n ṣe sí Good Nation báyìí gbogbo àwọn tí MC Olúọmọ pèpè kí wọ́n wá jẹun ni o lẹ́yìn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọra wọn di ọ̀tá mọ́ MC Olúọmọ lọ́wọ́ bákan náà ó ṣe lálàyé pé ìbáṣepọ̀ tó dánmọ́ràn ló wà láàrin Tàfásìrò àti MC Olúọmọ tẹ́lẹ̀ rí o ó ní Koko Zaria náà ló ṣe bẹ́ẹ̀ lóko sí àwọn méjèèjì láàrin ẹgbọ́ ṣó lè rí bẹ́ẹ̀ báwo ni ọ̀rọ̀ náà ṣe rí lẹ́tẹ̀yìn ìyàwó ló kọ sẹ́yìn náà ẹ má gbàgbé láti bá a fi èrò tí ń sọwọ́ sábàlá àríwísí ìyẹn comment section bákan náà kẹfà aláìkẹsì bá ṣe kẹfì sọwọ́ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà ìkànnì Dígí Naija TV àwàní tiyín ní tòótọ́ torí àwọn onímọ̀ rẹ̀ jù báyìí lọ àwọn tó máa bá yí pàdé nígbà míì lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdàgbé báyìí fún ni pé ó dàbọ̀.